ẹ̀tàn àti irọ́ ńlá ni Abiola Ajimobi fi mú mi mọ́lẹ̀. Kódà ó parọ́ fún mi wípé agbọ́pa àlùfáà kátólíìkì lòun. Ìyàwó olóògbé Abiola Ajimobi òun ló sọ púpọ̀ lọ́rọ̀. Ìyàwó olóògbé Abiola Ajimobi tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́, arábìnrin Florence Ajimobi, ó ní lára ọ̀rọ̀ òfegè àti irọ́ ńlá tí olóyè Abiola Ajimobi tó fi fẹ́ òun ni wípé ó parọ́ fún òun wípé òun jí ọmọlẹ́yìn Kristi. Ó ní kódà ọ̀kan lára àwọn agbé ọ̀pá àlùfáà ìjọ kátólíìkì ni òun. Arábìnrin Florence Ajimobi sọ èyí lásìkò tó ń fọn rere àwọn nǹkan àdídùn tí ó wáyé láàrin òun àti ọkọ rẹ̀ pẹ̀lú nǹkan mánigbàgbé tó ti ṣẹlẹ̀ àti bí ààyè ọkọ rẹ̀ bó ṣe yọ kalẹ̀. Arábìnrin Florence Ajimobi ó sọ̀rọ̀ yìí ní ìlú Ìbàdàn. Ó ní kò sí àní-àní wípé ààyè Abiola Ajimobi yọ sílẹ̀ nínú ayé òun lẹ́yìn ìgbà tí ọkọ òun tó kú, ṣùgbọ́n òun rí ọpẹ́ dá fún Ọlọ́run aláwùrábí. Gómìnà Abiola Ajimobi ó jáde láyé lọ́dún 2020 lẹ́yìn tó kojú àìsàn kòró, àìsàn COVID-19 tó mú un lọ. Oró ńlá ló dá mi, àti wípé àwa méjèèjì ni àìsàn ọ̀hún mú nígbà náà lọ́hùn-ún. Ó kàn jẹ́ wípé èmi padà mórí bọ́ ni. Olóyè Florence Ajimobi ní ara ọgbọ́n ẹ̀wẹ́ tí ọkọ òun fi mú òun mọ́lẹ̀ láti fẹ́ òun. Ó ní irọ́ ńlá ló máa ń pa. Ó ní ó sì parọ́ fóun wípé Kristẹni lòun, nítorí ẹ̀ ni òun fi gbà fún un tó sì padà mú òun mọ́lẹ̀. Kódà ó ní ọmọ ìjọ àgùdà ni òun tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Catholic. Arábìnrin Florence Ajimobi ó tẹ̀síwájú wípé ṣe mú àwọn ọkùnrin. Ó sọ fún mi wípé agbọ́pa àlùfáà lòun nínú ìjọ St. Patrick. Ọ̀rọ̀ òfegè míì tó tún sọ ni wípé Kristẹni ni òun, ìgbà tó ti mọ̀ wípé èmi Kristẹni ni mí, Mùsùlùmí sì lòun, ló fi pa irọ́ ńlá bẹ́ẹ̀ fún mi. Lọ́dún yìí kan náà ni a ṣe ìgbéyàwó. A fẹ́ra sọ́nà fún bí oṣù méje. Ìfẹ́ àìṣẹ̀tàn ni mo sì ní sí, tí mo fi tú gbogbo ara kalẹ̀ fún un. Ó ní ìgbà tí àwọn pàdé sílé lọ́jọ́ ìgbéyàwó ni ọkọ òun tó sọ fún òun wípé Mùsùlùmí lòun. Ó ní inú òun yóò sì dùn láti tẹ̀síwájú pẹ̀lú ẹ̀sìn tí òun ń ṣe. Ó ní Ajimobi jẹ́ èèyàn tí kìí ṣe àgàbàǹgebè, ṣùgbọ́n ó kúndùn láti máa parọ́ gẹ́gẹ́ bí nǹkan tí ìyàwó rẹ̀ sọ. Ìyàwó olóyè Abiola Ajimobi ó sọ wípé ọkọ mi fún mi ní oore ọ̀fẹ́ láti ṣe ẹ̀sìn mi. Bẹ́ẹ̀ ni gbogbo ìgbà àwẹ̀ Ramadan ni mò ń máa ń dáná sàárè àti ìsínu fún un. Kódà èmi náà máa ń gba àwẹ̀ Ramadan pẹ̀lú. Ó ní lẹ́yìn ikú rẹ̀ mo sì tún gba àwẹ̀ ọ̀hún síbẹ̀. Gbajúmọ̀ òṣèlú àti oníṣòwò àdáni ni sẹ́nítọ̀ Abiola Ajimobi. Ó kọ́kọ́ jẹ́ sẹ́nítọ̀ ní ọdún 2003 kí ó tó wá di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọdún 2011. Òun sì ni olóṣèlú àkọ́kọ́ tí yóò ṣe sáà méjì lórí ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àmọ́ o, lọ́jọ́ 25 oṣù kẹfà ọdún 2020 ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀. Ikú wọlé mú sẹ́nítọ̀ Abiola Ajimobi lọ. Òdú ni ìyàwó Abiola Ajimobi tí kìí ṣe àìmọ̀fólókó. Òun sì ni ìyàwó gómìnà àkọ́kọ́ tí ọkọ rẹ̀ yóò lo sáà méjì lórí ipò. Òun sì ni obìnrin àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ọkọ rẹ̀ ó lo sáà méjì ní orí ipò gómìnà láàrin ọdún 2011 sí 2019. Kí Ọlọ́run kó fi ọ̀run kẹ́ olóyè Abiola Ajimobi. Bí ẹ̀yin bá ń wo ìkànnì yìí fún ìgbà àkọ́kọ́, ẹ má gbàgbé láti bá wa subscribe.